lọ́jọ́ tí wọ́n compile Quran tó ń kọ́ lẹ́gbẹ̀ẹ́ jẹ́ ká sọ́ dìwé kan gẹ́gẹ́ bí olúwa ẹ̀dẹ́dà sí pé ní ìwé bí dhalikal kitabu la rayba fihi ìwé lolúwa pé ṣùgbọ́n bó ṣe ń sọ kalẹ̀ táwọn bí wọ́n sọ fáwọn olùkọ́ àwọn kùtáàbù lè wáhàyè pé ẹ̀kọ́ síbí ẹ̀kọ́ síbẹ̀ yẹ àyà báyìí báyìí ẹ lọ kọ́ síbi tọ́lọ̀ sọ báyìí báyìí tó sì lọ kọ́ ọbẹ̀ àwọn mùsùlùmí ha directly ni wọ́n ṣe kí ni wọ́n ha ni lẹ́yìn ikú Ànábì sallallahu alayhi wa sallam lọ́jọ́ tí wọ́n compile Quran tán kó yọ padà láyé Uthman ibn Affan láàárọ̀ ọjọ́ náà ṣé wò ká Quran ní ṣé wò lókun sáwọn mùsùlùmí ò ká Quran lórí sọ́lá ni sáwọn tó wọ́n parí Quran lọ́jọ́ mẹ́ta ṣé wò ká Quran ìjọ náà ni wọ́n kà á. So compilation here was just an additional effort. Wà ilá effort tó ti wà lẹ́ ni pé àwọn mùsùlùmí máa ń ha Quran ni. Àwùjọ mùsùlùmí a máa ń ṣe kí ni o a máa ń ha Quran ó sì mọ́ rí nìyẹn tí ó fi dijọ́ gbìyànjú alkiyama bíbẹ̀ dẹ́dà wa kó ṣe àwa náà nìkan láwọn tá a lè ṣe khidma fún al-Qur'an al-Karim ní tó ga jù táwùjọ mùsùlùmí lè ṣe nìkan ká ṣe khidma fún Qur'an al-Karim ṣe kí ni o khidma service fún Qur'an al-Karim ilé mọ̀ bí àwọn kèfèrí inú pọ́blẹ́mù tiwọn nìyẹn wọ́n ní kílódé fi ń kọ́ lárúbáwá àtúnṣọ́njọ́ sí ọmọ wùmí tá bá ti ń sọ àwọn ọ̀rọ̀ ìkámọ́ ìyà síbẹ̀ díẹ̀díẹ̀ wọ́n ní kílódé fi ń kọ́ lárúbáwá ókè tá bá kọ́ lárúbáwá yẹ isn't it an additional knowledge kákàtẹ́ ẹ̀yọ tẹ̀sìn kó mbẹ̀ ṣé kìí ṣe additional knowledge ni téèyàn máa ń mọ̀ láyé wọ́n ní kílódé fi lárúbáwá ṣe kílódé fi ṣe láyé yín àbòsí ni àbòsí lọ́rọ̀ yẹ tí mo bá decide ní ìsìn pé mo fẹ́ lọ kọ́ èdè Ìgbò mo fẹ́ kọ́ Ìgbò mo fẹ́ kọ́ ẹ̀rọ fún eventually ń sẹ̀mí ayé mi yóò wúlò àbí ò lè wúlò tí bá gbọ́ Ìgbò ní ìsìn tí mo bá wọ Ládìpọ̀ market lẹ́kọ̀ọ́ tí mo wọ Ládìpọ̀ àbí tó wọ computer grade táwọn Ìgbò pọ̀ sí tí bá débẹ̀ tí a bá jọ ń sọ Ìgbò the way tí màá fi transact owó tí màá save níbi transaction pé mo wá ra nǹkan lọ́dọ̀ wọn kì í ṣe kékeré tó tó bá ti gbé dé àwọn èèyàn kan ẹ gbàgbé ẹ̀ ẹ̀dẹ̀ kọ́kọ́ jẹ wọ́n ẹ ti jẹ wọ́n o àwọn tó máa ń lọ sí China lọ rajà tó bá mọ Chinese ọmọ Chinese sọ àwọn Chinese yẹn mọ trust wọn dàn pé wọ́n ń gba interpreters lọ ṣùgbọ́n torí pé àwọn tó ń sọ̀rọ̀ yẹn àwọn kèfèrí ẹlẹ́bọlẹ̀ Yorùbá tó ń sọ̀rọ̀ yẹn ìkórìíra ẹ̀sìn náà fi ń sọ lọ́pọ̀ tó gbé yẹn kí lẹ fẹ́ rí bẹ́ẹ̀ kí lẹ ìkórìíra ẹ̀sìn subhanallah ní ọmọ bí ọgbẹ́ kí àwọn lọ lé kéwú àwọn ọmọ yẹn lọ sí lé kéwú kí lọ́ fẹ́ dà lé kéwú ìkánu wákàtí ẹ̀dẹ̀dẹ̀rẹ̀ tó ń sọ yí pé àwọn ọmọ òyìnbó wọ́n lọ ń kọ́ bọ́ọ̀lù gbígbá ìyẹ́kẹ̀tẹ̀ tí ìyẹn bá ti ń sọ̀rọ̀ báyìí inú mọ́ bí nǹkan àìdè ìsìnwá gọ̀ tó báyìí wọ́n ń kọ̀mpíà ẹni tó ń kọ́ èdè lágbára tó ń kọ́ Quran wọ́n ń kọ̀mpíà ẹ̀ pẹ̀lú ẹni tó lọ ń practice football career pé àwọn ọmọ kan lọ ń gbá ọkọ̀ bọ́ọ̀lù gbígbá pé bọ́ọ̀lù yẹ káwọn ọmọ tó ń lọ lé kí lọ mọ́ ọkọ̀ gbígbá unlike Quran kí ó tẹ́lọ ń kọ́ subhanallah subhanallah àwọn òyìnbó orientalist wá kọ́ lárúbáwá ilẹ̀ lárúbáwá tẹ́pàrà lọ sí Britain tẹ́pàrà lọ sí Europe tẹ́lọ ń kàn kan pa Islam tí wọ́n gọ̀ ni àwọn ìjọba wọn tó rán wọn lọ sílẹ̀ lárúbáwá láwọn ayé tó ti lọ yẹ pé lọ kéde lárúbáwá sọ́gọ̀ ni ṣùgbọ́n kórìíra ẹ̀sìn ni wọ́n kórìíra Islam wọ́n kórìíra àwọn mùsùlùmí tí wọ́n para wọn ni Islam ò sí pa walladhi arsala rasulahu bilhuda wa dinil haqqi liyudhhirahu ala dini kulli adé ọlọ́ọ̀bá ni olóńrán alábìyẹn Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú ọ̀nà àmà àtẹ̀sìn òdodo liyudhhirahu ala dini kulli kó lè fi borí gbogbo táwọn èèyàn bá ń pè lẹ́sìn gbogbo ideology gbogbo beliefs because as a human being wà ní ideology kan tó tẹ̀lé láyé ó lè jẹ́ Christian ó lè jẹ́ Judaism anything tó rí ó sì jẹ́ atheist bó jẹ́ atheist yẹn náà ideology ni kó sọ pé ó gbà pé kò sọ náà ideology ni
kó liberalist ni wọ́n, you are liberal ideologist ni, kó ní feminist ni wọ́n, ideology ni. Islam borí gbogbo ẹ̀, gbogbo tó bá rí ogbó nínú ìròrí Islam is superseded.